Kayegbo ni ìròyìn. Ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ẹ jẹ́ a jọ gbọ́ ìròyìn. Ẹ kú dédé àsìkò yìí o ní gbogbo ibi iṣẹ́ tí ń gbọ́ mi. Ìròyìn Kayegbo ni mo mú wá sí ti ìgbọ̀yìn láti ìkànnì Jígí Alára. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́. Ṣáájú ẹgbọ́ kókó tó wà nínú ìròyìn yìí. Ọkùnrin ẹni ọdún márùndínlọ́gọ́ta ni wọ́n ti mójú rẹ̀ bá ilé ẹjọ́ nítorí tí ó tàbùkù ìyàwó rẹ̀. Wọ́n ti pàdánù ẹ̀mí rẹ̀ níbi ìkọlù àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn tó wáyé ní ìpínlẹ̀ Ògùn. Àwọn obìnrin méjì àti ọmọkùnrin kan ni wọ́n gbẹ̀mí mì níbi ìkọlù tó wáyé ní olú ìlú ilẹ̀ wa Àbújá. Iná ti gbẹ̀mí òṣìṣẹ́ ilé-iṣẹ́ kan ní ìpínlẹ̀ Èkó. Ikọ̀ àwọn ọmọ ológun gbẹ̀mí ọ̀kan lára àwọn agbésùnmọ̀mí tí wọ́n sì gba àwọn nǹkan ìjà olóró padà ní ọwọ́ wọn ní ìpínlẹ̀ Kaduna. Fi tó tẹ̀síwájú nínú ìròyìn yìí, ẹ jẹ́ kí a dé òkè lọ́hùn fún ìpolówó ọjà. Tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtúntò àrèdè pàkó yìí bàbá màgánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV Jígí Alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlú mọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣọ àwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. Lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24 TV. Wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV Jígí Alára rédíò. A máa retí yín o. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń gbọ́. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prison 24 TV láyé sọ. Ó ti akájọ tẹ̀ síbi táyé ti. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún, ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ọkùnrin kan ẹni ọdún márùndínlọ́gọ́ta ni wọ́n sì mójú rẹ̀ bá ilé ẹjọ́ nítorí tó tàbùkù ìyàwó rẹ̀. Ẹni ọdún márùndínlọ́gọ́ta Ifeanyi Akachukwu ni wọ́n ti mójú rẹ̀ bá ilé ẹjọ́ níwájú onídàájọ́ Patrick Nwaka àti ilé ẹjọ́ magistrate ní ọjọ́rú Wednesday fẹ̀sùn pé ó tàbùkù ìyàwó rẹ̀. Ẹ̀sùn méjì ni wọ́n kà sí olùjẹ́jọ́ lọ́rùn. Ìkíní ni pé ó gbá ojú ìyàwó rẹ̀ lẹ́yìn àríyànjiyàn tó wáyé láàrin wọn tí ó sì lù ú títí tí ó fi àpá sí i lára. Ẹ̀ẹ̀kejì ni pé ó yí ọwọ́ rẹ̀ sẹ́yìn tí ó sì gbìyànjú láti fún un lọ́rùn pa. Ẹni tí ó rojọ́ tako Thomas Nurudeen ní ó jẹ̀bi àwọn ẹ̀sùn náà tí ó sì tàpá sí òfin ti ìpínlẹ̀ Èkó ti ọdún 2015. Olùjẹ́jọ́ náà ló bẹ̀bẹ̀ pé òun kò jẹ̀bi àwọn ẹ̀sùn náà. Onídàájọ́ Wákà wá gba onídùúró rẹ̀ pé kí ó san ẹgbẹ̀rún náírà pẹ̀lú àwọn onídùúró mẹ́rin mìíràn tí àwọn náà yóò san iye owó kan náà tí wọ́n sì gbọ́dọ̀ jẹ́ ẹni tó ń ṣiṣẹ́ pẹ̀lú àdírẹ́sì tó múnádóko. Ó wá sún ìgbẹ́jọ́ rẹ̀ sí ọjọ́ 10 oṣù kẹfà ọdún 2024. Ẹnìkan ti pàdánù ẹ̀mí rẹ̀ níbi ìkọlù àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn tó wáyé ní ìpínlẹ̀ Ògùn. Ẹnìkan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ṣẹ́gun ni wọ́n ní ó ti pàdánù ẹ̀mí rẹ̀ níbi ìkọlù àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn tó wáyé ní agbègbè Bòdè Olúdé ní ìjọba ìbílẹ̀ Abẹ́òkúta South ní ìpínlẹ̀ Ògùn. Ìròyìn kan tó jáde ní ọjọ́rú Wednesday ní àwọn afurasí náà tó jẹ́ 6 níye ni wọ́n ya bo agbègbè náà pẹ̀lú ọ̀kadà 3 àti ìbọn òun àdá lọ́wọ́ wọn. Àwọn afurasí yìí ni wọ́n lé Ṣẹ́gun bọ̀ kí wọ́n tó yìnbọn mọ́ tí wọ́n sì gé ọwọ́ rẹ̀. Àwọn ènìyàn kan ní agbègbè náà ló lé àwọn afurasí ọ̀hún tí ọwọ́ wọn sì tẹ ọ̀kan lára wọn tí wọ́n sì ti fà á lé àwọn agbófinró lọ́wọ́. Nígbà tí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá Ọmọlọ́lọ́dúntọ́lá ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, ó ní ọwọ́ ti tẹ ọ̀kan lára àwọn afurasí náà tí ó sì ní ìwádìí tí ń lọ lọ́wọ́ nígbà tí wọ́n ti gbé òkú olóògbé náà lọ sí ilé ìgbókùúsí ti Ìjàyè State Hospital Abẹ́òkúta.
àwọn obìnrin méjì àti ọmọkùnrin kan ni wọ́n gbẹ̀mí mì níbi ìkọlù tó wáyé ní olú ìlú ilẹ̀ wa Àbújá. Ènìyàn mẹ́ta tí a ti rí àwọn obìnrin méjì àti ọmọkùnrin kan ni wọ́n ti pàdánù ẹ̀mí wọn níbi ìjà tó wáyé láàrin Babambola àti àwọn ará agbègbè Biazin ní Kubwa ní ìjọba ìbílẹ̀ Buhari ní olú ìlú ilẹ̀ wa Àbújá. Ẹni tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú rẹ̀ tó gbára rẹ̀ ní Jessica Adam ló sọ fún àwọn oníròyìn pé ẹnìkan láti Babambola ló gbìyànjú láti gbé pọ́ọ̀tù ọbẹ̀ obìnrin kan ṣùgbọ́n tí wọ́n lù ú ní àlùbọ́lẹ̀ ní èyí tí ó lọ láti lọ kó àwọn jàǹdùkú wá ní nǹkan bíi aago 8 alẹ́ pẹ̀lú àwọn nǹkan ìjà olóró tí wọ́n sì gbẹ̀mí lẹ́nu obìnrin tí wọ́n jí pọ́ọ̀tù ọbẹ̀ rẹ̀ tí wọ́n sì tún kọlu àwọn obìnrin méjì mìíràn pẹ̀lú ọmọkùnrin kan tí wọ́n ṣèṣì wọnú ìkọlù náà. Wọ́n ní ó ti di àwọn ènìyàn mẹ́ta tó ti pàdánù ẹ̀mí wọn látàrí ìkọlù yìí tí àwọn mìíràn sì farapa. Iná ti gbẹ̀mí òṣìṣẹ́ ní ilé-iṣẹ́ kan ní ìpínlẹ̀ Èkó. Ilé-iṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Èkó ti fìdí iná tó gbẹ̀mí òṣìṣẹ́ ní ilé-iṣẹ́ kan ní agbègbè Ìsọlọ̀ ní ìpínlẹ̀ Èkó múlẹ̀. Agbẹnusọ fún ilé-iṣẹ́ ọlọ́pàá SP Benjamin Hundeyi ló fìdí èyí múlẹ̀ ní ọjọ́rú Wednesday. Hundeyi ní ìṣẹ̀lẹ̀ náà ni wọ́n fi tó àgọ́ ọlọ́pàá Aswani létí ní ọjọ́ ìṣẹ́gun Tuesday ní nǹkan bíi aago 5 kọjá ìṣẹ́jú 6 ìrọ̀lẹ́ láti ọ̀dọ̀ alámòjútó ilé-iṣẹ́ náà. Ó ní alámòjútó ilé-iṣẹ́ náà ló sọ pé ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ àwọn ní iná gbé nígbà tí ó ń rọ omi sí ọ̀kan lára àwọn ẹ̀rọ amúǹkantutù tó wà ní ilé-iṣẹ́ ọ̀hún. Agbẹnusọ yìí ni wọ́n gbé ẹni náà lọ sí ilé ìwòsàn àdáni kan ní agbègbè ọ̀hún kí wọ́n tó wá gbé e lọ sí Ìsọlọ̀ General Hospital. Hundeyi ní ẹni náà ni wọ́n fìdí rẹ̀ múlẹ̀ pé ó ti pàdánù ẹ̀mí rẹ̀ tí wọ́n sì ti gbé òkú náà lọ sí ilé ìgbókùsí fún àyẹ̀wò. Ikọ̀ àwọn ọmọ ológun gbẹ̀mí ọ̀kan lára àwọn agbésùnmọ̀mí tí wọ́n sì gba àwọn nǹkan ìjà olóró padà ní ọwọ́ wọn ní ìpínlẹ̀ Kaduna. Ilé-iṣẹ́ ọmọ ológun ti ìpínlẹ̀ Kaduna ní àwọn ti dá ikọ̀ wọn kan sí agbègbè Biningwari èyí tí àwọn agbésùnmọ̀mí ti ń ṣòro nínú ọ̀rọ̀ tí wọ́n fi léde ní ọjọ́rú Wednesday lórí ẹ̀ka ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ló ti sọ pé àwọn farasinko sí agbègbè abúlé Kwaga tí àwọn sì ṣe àṣeyọrí nípa gbígbẹ̀mí ọ̀kan lára àwọn agbésùnmọ̀mí náà tí àwọn sì tún gba ìbọn atamátàsé AK-47, àwọn ìwé ìròyìn àtìgbàdégbà pẹ̀lú ọ̀kadà méjì ní ọwọ́ wọn. Oníjùbà yìí lọ lórí ìròyìn Kayegbo fún ti tèmi. Orúkọ mi lẹ́ẹ̀kan sí òun ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́ láti ìkànnì Jígí Alára káfíńrè ìpàdé rẹ̀. Kayegbo ni ìròyìn. Ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ẹ jẹ́ a jọ gbọ́.